Welcome to the Yoruba class. On this edition, we are going to be looking at greetings. Ẹ káàbọ̀ sí kíláàsì Yorùbá. Ohun tá a máa gbé yẹ̀wò lénìí, àkórí ọ̀rọ̀ tòní ni ìkíni ní èdè Yorùbá. And my name remains Oluwabunmilola Abeni ọmọ Fáṣínà. Omidan Abeni bí ẹ ṣe mọ̀, and this is the Yoruba class. Ohun tá a máa wò lénìí bí mo ṣe sọ ni ìkíni. Alákọ̀ọ́kọ́ tá a máa kọ́kọ́ gbé yẹ̀wò ni eléyìí. Bí a ṣe ń kí ẹni tí ó ń ṣe ọjọ́ ìbí. How do you greet someone on their birthday? Bí a ṣe ń kí ẹni tí ó ń ṣe ọjọ́ ìbí. A lè sọ pé a kú oríire èní, congratulations on today. A kú oríire èní. A tún lè sọ wípé Ọlọ́run á jẹ́ ká ṣe ọ̀pọ̀ ọdún láyé, which means may we celebrate many more years of it in life. A kú oríire òní, Ọlọ́run á jẹ́ ká ṣe ọ̀pọ̀ ọdún láyé. A kú ọjọ́ ìbí èní. The next one is this one. Bí a ṣe ń kí ẹni tí òkú kú fún. Bí a ṣe ń kí ẹni tí òkú kú fún. This means how to greet someone that have suffered the loss of a loved one. A lè sọ wípé Ọlọ́run á ṣe ní àṣemọ̀, which means may it not repeat itself. Ọlọ́run á ṣe ní àṣemọ̀. A tún lè sọ wípé Ọlọ́run ò ní ṣe ní àkúfà, which means may it not repeat itself, still the same thing. Ọlọ́run ò ṣe ní àkúfà. Àkúfà means a repeated incident. Ọlọ́run ò ní ṣe ní àkúfà. A tún lè sọ wípé Ọlọ́run á jẹ́ kọ́jọ́ jìnnà síra, which means there will be space before we will experience such again. Ọlọ́run á jẹ́ kí ọjọ́ jìnnà síra. A ní rírú ẹ̀ mọ́. Ọlọ́run ò ní ṣe ní àkúfà. A tún lè sọ pé Ọlọ́run á jẹ́ kí ọjọ́ kó jìnnà síra. The next one is this one. Bí a ṣe ń kí ẹni tí ó ń ṣe ìgbéyàwó. Bí a ṣe ń kí ẹni tí ó ń ṣe ìgbéyàwó. How to greet someone that's getting married. A lè sọ wípé ẹ̀yin ìyàwó ò ní mẹ́ni o. Ẹ̀yin ìyàwó ò ní mẹ́ni o. A tún lè sọ pé a kú oríire òní o. A kú oríire òní o. Ẹ̀yin ìyàwó ò ní mẹ́ni o. Then this one. Bí a ṣe ń kí ẹni tí ó fẹ́ sílé. Someone that is doing housewarming ceremony. Bí a ṣe ń kí ẹni tó fẹ́ sílé. A lè sọ wípé a kú oríire òní, which is very common. Tó yẹ pé that cuts across a lot of greetings. A kú oríire òní. So more like congratulations on today. A kú oríire òní. A tún lè sọ wípé Ọlọ́run á ṣe ní ọ̀pọ̀, which means may it happen over and over again. May it be done severally. Ọlọ́run á ṣe ní ọ̀pọ̀. A kú ilé sílé. A kú ilé sílé. A kú ilé sílé, which means congratulations on going from one house to another. Ẹlẹ́ẹ̀kejì, èyí tó tún kàn ní eléyìí, bí a ṣe ń kí ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ bímọ. Bí a ṣe ń kí ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ bí ọmọ. A lè sọ wípé a kú ọwọ́ lómi. A mọ̀ wípé tí wọ́n bá sọ pé a kú ọwọ́ lómi, which means ẹ kú iṣẹ́ tẹ̀ ń ṣe lórí ọ̀rọ̀ ọmọ. A kú ọwọ́ lómi. A kú ọwọ́ lómi. A dẹ̀ lè sọ pé a kú ewu ọmọ. A kú ewu ọmọ. A kú ewu ọmọ. That is another way that we can greet ẹni tó ṣẹ̀ṣẹ̀ bímọ. Someone that just gave birth to a child. It could be to the father, it could be to the mother, it could be to the relatives. A kú ewu ọmọ. A kú ọwọ́ lómi. Yes. And then the next one is this one. Bí a ṣe ń kí ẹni tó ń rọbí. Bí a ṣe ń kí ẹni tó ń rọbí. Someone that is about to give birth. Alright? Or is late stages of pregnancy, or any stages of pregnancy actually. A lè sọ wípé àgbóhùn ìyá, àgbóhùn ọmọ. Àgbóhùn ìyá, àgbóhùn ọmọ. A tún lè sọ pé Ọlọ́run á jẹ́ ká fẹsẹ̀ tilẹ̀ láyọ̀. Ọlọ́run á jẹ́ ká fẹsẹ̀ tilẹ̀ láyọ̀. Ọlọ́run á jẹ́ ká fẹsẹ̀ tilẹ̀ láyọ̀. And then this one. Bí a ṣe ń kí ẹni tó ń rin ìrìn àjò. Bí a ṣe ń kí ẹni tí ó ń rin ìrìn àjò. A lè sọ wípé ọkọ̀ á ré fò. Ọkọ̀ á ré fò. Ọkọ̀ á ré fò. Àwọn míì sọ pé ọkọ̀ á ré fò. Or
A tún lè sọ pé ọkọ̀ á gúnlẹ̀ láyọ̀, ọkọ̀ á gúnlẹ̀ láyọ̀, ọkọ̀ á rèfó tàbí ká ní ọkọ̀ á gúnlẹ̀ láyọ̀ ká sọ pé Ọlọ́run á pa ìrìnàjò mọ́, Ọlọ́run á pa ìrìnàjò mọ́. Eléyìí bí a ṣe ń kí ẹni tí ó ń ṣerun ó popular. Òyàáyà, ojú gbooro, òyàáyà, ojú gbooro, òyàáyà. A lè sọ pé a kú ẹwà, a kú ẹwà, a kú ẹwà. Ìyẹn lọ bẹ́ẹ̀. Ẹ ṣé tí ẹ wá sí kíláàsì lénìí, ó ṣe ṣókí. Tẹ́ ẹ bá fẹ́ mọ̀ nípa ìkíni tó tún pọ̀ jù èyí lọ, ẹ fi ojú balẹ̀ kẹ́ ẹ ṣe ìrètí ìwé mi tí ó ń bọ̀ lọ́nà. I'm writing a book that's going to include a sizable number of Yoruba greetings, and I hope that you will be glad to have it as much as I am loving to write it. Thank you and bye-bye. Ó dàbọ̀.